Engboya ìjọba Saudi gan wá padà wá kọ lẹ́tà sí mi. Alhamdulillah. Alhamdulillah. Àwọn wá fèsì èsì wọn ọ̀rọ̀ tẹ́mi sọ òye wọn ọ̀rọ̀ tẹ́ àwọn náà fèsì padà òye mi ọ̀rọ̀ àjíjọ wa yíra wa. Agba Al-Qur'ani àìṣe ọmọ Lárúbáwá ló fà á tá a fi ní bùkátà sára tútù Al-Qur'ani tí jẹ́ tafsir tó yàtọ̀ sí tarjamatul ma'ani. Tarjamatul ma'ani translation lèyún ni àmọ́ exegesis tí wọ́n pè ní tafsir òun ni tútù ba'dul mufradati tí yóò já sí pé ba'dul mufradat àwọn apá kan àwọn gbólóhùn á tú pé ìtumọ̀ rẹ̀ tí a fi basata ẹ̀ tá a fi simplify kí ló ń wí ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ kú mujmalul ma'na lẹ́yìn tútù àwọn gbólóhùn kọ̀ọ̀kan á tún wá ṣe mujmalul ma'na. Mujmalul ma'na ni pé kí ni àkópọ̀ túmọ̀ nǹkan tó fẹ́ fún wa yìí lẹ́yìn ìgbà tá a fa bá ti ṣe tafsiri kìíní a ní bùkátà séyìn ni pẹ̀lú ẹni tó gbọ́n tó kẹ́kọ̀ọ́ rẹ̀ tó gbọ́ Lárúbáwá ó yàtọ̀ sí translation ni gbogbo Kùránì tí wọ́n translate ba'adu aw ma yuqarribu ila al-ma'ana òun ni yóò fẹ́ sún ìtumọ̀ mọ́ wa ni kìí ṣètumọ̀ ẹ̀ pàtó torí pé èdè Lárúbáwá kẹnu tayọ eŋti èdè kan tó lè èdè kan ò lè lépa bá tán torí ẹ̀ náà lọ́lọ́run ṣe mọ̀ọ́mọ̀ lọ́lọ́run sọ Al-Qur'an kalẹ̀ lédè Lárúbáwá yóò máa jẹ́ ìjáàzù ìkónilágara pé ànírẹ̀ tí ó tún múrò ẹ̀ wá yóò sì máa wà salihun li kulli zamanin wa makan yóò máa bá gbogbo ìgbà mu yóò máa bá gbogbo àyè mu yóò máa bá gbogbo ìlú mu torí pé bédè Lárúbáwá ti kẹnu tó nì òun náà ni ìjẹ́gbọ́n ìyapa ẹnu ni wọ́n yapa sẹ́nu ikhtilaful a'imma wọ́n yapa ẹnu kìí ṣe pé ìyún ni wá kò jábùkù fún wọn wípé àwọn àfáà lọ lọ́tọ̀ọ̀tọ̀ níbi ìlàkà nítorí pọ́lọ́wọ́n dá wa dọ́gba tafawatna fitul àgádọ́gba tafawatna filhajj àsanradọ́gba tafawatna filokul lákàyè ò ní dọ́gba Lákàyè wa náà kò sì dọ́gba. tafawutu ni àìní dọ́gba ni Ọlọ́run fi sára wa náà ni Ọlọ́run fi àìdọ́gba ni ó fi sí ara wa náà ni. ẹlòmíì ẹ̀ẹ̀kan náà tó bá gbọ́rọ̀ ó ti gbọ́ ó sì ti yé ó tún ti mọ tó tún wà lẹ́yìn ẹ̀ Ẹlòmíì tó bá ti gbọ́rọ̀ lẹ́ẹ̀kan tòsí làákàyè tiẹ̀ wà ó ti gbọ́ yé ó sì ti mọ tí ń wí. ìbẹ̀rẹ̀ ẹlòmíì náà wà ọ̀rọ̀ kan náà ni wọ́n jìjọ gbọ́ àmọ́ tí ò bá tún gbọ́ kó tó tún gbọ́ nílọ́po kò ní gbọ́n tí wọ́n ń wí nìyé tó. Ẹlòmíì sì rẹ̀ làákàyè wà lọ́nà tó jìn tí ò bá gbọ́ kó tún gbọ́ kò lè gbọ́ ń tán wíyé. ẹlòmíì sì wà láàrin méjì tó bá gbọ́ déédéé bí wọ́n ti gbọ́ bó ti gbọ́ ọmọ òun déédéé ẹ̀ ní òye mọ́ kò ní yé Ẹlòmíì sì rẹ̀ bí wọ́n ti wí bẹ́ẹ̀ náà ló gbọ́ ọmọ kò gbọ́ jù bẹ́ẹ̀ náà lọ. ẹlòmíì bí wọ́n ti wí ní kò tiẹ̀ yé kò mọ bí wọ́n ń darí lọ. Ẹlòmíì bí wọ́n ti wí ní kò tiẹ̀ gbé kò mọ tán wí rárá. ẹlòmíì tó wá jiná ó tún rí kọjá ọ̀nà. Ẹlòmíì tún wá jiná tán ó tún wá rí kọjá ọ̀nà. ọ̀tọ̀ ní tí wọ́n máa wí wọ́n máa ní atare ni wọ́n máa ní ataore ni wọ́n wí. wọ́n bá ti ń sọ fún pé atare ni yóò máa ní ataore ni kò sì máa dáhùn pé ataore ni. wo re ó ń bẹ̀ẹ̀bẹ̀ ni atare ataore
ètò wínú ni ìwọ gbọ́yé ni ó jiná bóódì nù ni. ó ti jiná bóódì ni bẹ́ẹ̀ bá ti sọ pátáre ìkan máa ní àtàwọn nígbà tó sọ dá ọ̀nà tán ọdún àárí kọjá ẹ̀. ó tún rí kọjá. bọ́lọ̀ ti dá wa nù ni. bọ́lọ̀ ti dá wa nù ni. ó ní ká jura wa lọ́nbi làákàyè. ọlọ́run ní ká jura wa lọ níbi làákàyè. ìjura ẹni lọ́nbi làákàyè ni ó máa fún kálukú ní àgbọ́yé àmọ́ pẹ́rẹ́gì tí wọ́n ti fi wọ́n kalẹ̀ wà ń bẹ̀ yìí pé àgbọ́yé tó fẹ́ gbọ́ pẹ̀lú èdè ni torí pé èdè tán fi sọ kalẹ̀ ó ní ó láǹfààní àti gbọ́ èdè ni ó wà mọ báwọn elédè tí lo èdè wọn lóníranran òun ló fa kí ẹnu ó ṣe pa ni nítorí ń jásí pé ẹnu ṣe pa àwọn afáà ṣe pa ẹnu ní pé ẹnu òkò ìtẹnu bá kò sí ní jẹ́ ìjìmáwù wọn àjìmá alẹ́ yìí ẹnu wọn kò sí àmọ́tọ́ bá yá sí pé ẹnu lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni ó ṣe pa ara wọn náà nù ni kí náà ń pè nínú Yorùbá pé nǹkan ṣe pa nǹkan nígbà tí Yorùbá bọ́ sójú láì tí wọ́n bá ń tọ̀bọ̀ tẹ́lẹ̀ yà báyìí tẹ́lẹ̀ yà báyìí tẹ́lẹ̀ yà báyìí èyí tó yà ní ṣe pa nù ni so àwọn àfáà máa ṣe pa ẹnu. àwọn àfáà máa ṣe pa ẹnu. níbi àgbọ́yé wọn. níbi àgbọ́yé wọn. bí kálukú ti gbọ́ àgbọ́yé sí. bí kálukú ti gbọ́ àgbọ́yé sí. ẹlòmíràn wá gbìyànjú ìyànjú rẹ̀ tó bá gbà ní òun ni ó máa wá fi lo àwọn nǹkan ló fi já sí pé ìmọ̀ tó so mọ́ tafsiri nìkan pé tafsiri alukurani o ìmọ̀ mọ́kàndínlógún ni. ìmọ̀ tó so mọ́ tafsiri nìkan lásán ìmọ̀ mọ́kàndínlógún ni. táwọn afa ṣe hasiru ẹ̀ ó bá lọ ní ulumul Qur'an ó bá a pàdé pé ẹni tó fẹ́ tafsiri ó gbọ́dọ̀ ní ìmọ̀ báyìí ó gbọ́dọ̀ ní ìmọ̀ báyìí ó gbọ́dọ̀ ní ìmọ̀ báyìí ó gbọ́dọ̀ ní ìmọ̀ báyìí. àkọ́kọ́ ń bẹ̀ náà ni lóga èdè language torí language tí wọ́n fi sọ kínní òun kalẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́. ẹlẹ́ẹ̀kejì yóò mọ kọ̀wáìdù gírámà rẹ̀ ẹ̀pẹ́ bélédè tí wí ní tẹ́lẹ̀ ìbá eléyìí ní subject eléyìí ní predicate eléyìí ní verb intransitive eléyìí ní verb transitive. eléyìí ni object eléyìí ni subject gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nínú èdè Lárúbáwá wà ní ìjẹgbẹ́ lọ gbá mùtúnù lọ́gà èdè ń pé nuzilal Qur'anu ala sab'ati aharufin lórí èdè méje torí kọ̀bá ìlú Lárúbáwá àwọn himyaru ó yàtọ̀ sáwọn ará Hijaz láwọn nǹkan kọ̀ọ̀kan bí ará Ìjẹ̀bú sára Ẹ̀gbá àbí Ìbàdàn sọ́yọ́ ó ní bí wọ́n ti lo àwọn nǹkan kọ̀ọ̀kan àbí bí wọ́n ti pè nǹkan kọ̀ọ̀kan Yorùbá náà sì ní gbogbo ẹ̀. ẹlòmíà ní ẹwà ẹlòmíà ní àdàlú ẹlòmíà ní èrè àmọ́ tó bá ń bẹ́ ń tútù lérè tó bá ń bẹ́ ń tútù lérè àmọ́ ìsìn ìmẹ́lù rẹ̀ tó bá ń bẹ́ ń tútù èrè nù tó bá di sísè ó di ẹ̀wà nínú ẹ̀wà ni làwọn kan máa ń pè ohun ẹ̀wà kọ́ làwọn ń pè lọ́dọ̀ tí wọ́n àdàlú ni túkúlù àbí kí ni túkúlù wáńké ìṣèdè Yorùbá èdè Haúsá ni wáńké chinkafa da wáńké chinkafa ni ìrẹsì wáńké ni ẹ̀wà
àmọ́ nínú ilẹ̀ Yorùbá àwọn kan pè ní lámúlùkẹ́. lámúlùkẹ́. bó o bá dé ọ̀nà owó ń bẹ̀ ni àkàrà díndín ṣẹ̀kẹ́ṣì ni wọ́n pè kéńgbé tún yàtọ̀ sákàrà. kéńgbé ni wọ́n èé bu omi sí kómi já. òun ni wọ́n di ní kíní bẹ́ẹ̀ ni epo pupa sí ni wọ́n fi dín òun nì kéńgbé nù ni. àwọn kan wá ní àgbàdo àwọn kan á pè é yẹn gan. bẹ́ẹ̀ ni láńgbé ọba jìnnà nù tí wọ́n bá sì. torí kọ̀ọ̀kan ló ní ààyè rẹ̀ ìmọ̀ẹ́dù bí tí wọ́n nǹkan kan náà sì ni wọ́n ń pò yìí àmọ́ níta fẹ́ lò ń bẹ̀ ní pé nǹkan kan ṣó níran kan nì ń pé ẹ̀wà àgbọ̀n ẹ̀ pé tí wọ́n ṣe nì èyí tí wọ́n wá ṣe nì lẹ́nìkan máa pè ní àdàlú ẹnìkan á pè ní lámúlùkẹ́ òun kan ṣó náà ni àwọn kan sì pè lẹ́wà àmọ́ nínú kọ̀bílà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ló ní báwo ni wọ́n ti pè é. bí Yorùbá ilé Ìjẹ̀bú ò ní pè ní ilé ulé òun nìjẹ̀bú pé ilé ulé òun ni ulé ni àti ilé nǹkan kan náà ni bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ lò bọ́ bá fẹ́ lo ulé nínú tó ń lò ní ó lọ yá èdè Ìjẹ̀bú ó fi lò ó tí gbogbo nǹkan yòókù míì tí ó bá sì máa lọ tí ó máa jẹ́ èdè Yorùbá tọ̀yọ́. èyí tó yá lónìí wọ́n máa sọ pé ẹni tó bá mọ èdè àwọn tó bá stọ́dì èdè kọ̀ọ̀kan pẹ̀lú ìlú kọ̀ọ̀kan báwo ló ṣe pé ní wọ́n máa sọ pé ulé tán lò yìí o ìtumọ̀ ẹ̀ náà ni ilé o àmọ́ ní èdè Ìjẹ̀bú lélẹ̀. ayakallah àti Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà náà ulé lòun náà ń pè ulé àti Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ nínú àwọn lughat ikhtilafu lahajat nuni àwọn ni nazala al-Qur'an ala sab'ati aharufin Lárúbáwá ní al-Qur'an mú ìkọ̀ọ̀kan nínú lahajatu èdè kọ̀bílà kọ̀ọ̀kan torí pé èyí tó jẹ́ ti Quraysh ní afsahu òun ló dájú bí ká sọ pé Yorùbá Ọ̀yọ́ Yorùbá Ọ̀yọ́ ni Yorùbá tí tó lọ tán tó sì yọ àwọn ni Ànábì ní sallallahu alayhi wa sallam ana afsahul arab èmi ni ẹnu mi dájú nínú Lárúbáwá bayda anni min Quraysh tàbá tún yọ wípé ìran Quraysh ni mí ìtumọ̀ ní pé ìran Quraysh òun lẹ́nu wọn dá òun ló tún wá tún dá ju tàwọn Quraysh ni lọ. Allahu alayhi wa sallam Allahu alayhi wa sallam. sọ̀bá Kùránì ṣe wá rí ni ẹ̀ ọ́ á tọwọ́ bọ ó sì yánú àwọn èdè táwọn èdè kan tí wọ́n jìjọ dora wọn. kọ̀wárí kìí ṣe èdè Lárúbáwá pọ̀nbélé tẹ́lẹ̀ kìí ṣe kò sínú Lárúbáwá tí wọ́n ń sọ. zanjabil
kò sínú Lárúbáwá tí wọ́n sọ. Firdaus kò sínú Lárúbáwá tí wọ́n sọ. Qamtarir kò sínú èdè Lárúbáwá. Àwọn kan bẹ tó yá sí pé inú èdè Farisi ni aslu rẹ̀ tó ti wá. Al-Qur'ani sì lò Qamtarira zanjabila. nakhafu min rabbina yawman abusan qamtarira. Gbogbo àwọn nǹkan tó lò ní a ní bùkátà sí pé ká mọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ó mọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ èdè Lárúbáwá pé eléyìí kò sínú Lárúbáwá tẹ́lẹ̀, eléyìí ó lò ní bẹ́ẹ̀. Èyí gan ló ń tọ́ka àlàmíyà Kùránì pé international ni. Allahu Akbar. Ó mú nínú èdè ọmọ àwọn bẹ́ẹ̀ sì ni èdè Yehudi pẹ̀lú èdè Lárúbáwá ó súnmọ́ra wọn, àmọ́ ìbòmí ìtumọ̀ rẹ̀ a máa wá yàtọ̀ọ̀tọ̀. Ráì náà ráì ṣàkíyèsí tábà lọ ike fulani ike ya fulani ráì náà lágbádá ìwò wa ń bì ike dojúkọ ìyẹn ni pé yí sí wa dojúkọ wa wò wá. Àmọ́ lọ́dọ̀ àwọn Yahudi èébú ni. Nígbà táwọn Yahudi bá dọ́dọ̀ Ànábì wọ́n wá lò tóríyà pé ya Muhammad ráìnà pé orí ọmọgọ́rẹ́ wàlálùkùá lédè Lárúbáwá wò wá ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ni pé yíjú sọ́dọ̀ wa òǹzúrúná lọ́lọ́run fi wá bá wọn wí pé látẹ̀kú ráìnà ẹ̀yin sàábẹ́ tó kú ẹ bá dọ́dọ̀ Ànábì ẹ̀yin ẹ má lo ráìnà nítorí pé nǹkan míì tó gbé ó wà ń bẹ̀ tí ó ṣe déédéé òǹzúrúná wò wá. ayyuhal ladhina amanu la taqulu ra'ina wa qulu unzurna wasma'u walil kafirina azabun alim. Ráìnà ni nínú èdè Lárúbáwá tó wí pé wò wá in tó tún ṣe déédéé tó tún tú tó tún já pé èdè náà ni nǹkan kan náà ni tó mọ̀ tí ó máa wí náà tó ní òǹzúrú náà wò wá. Àmọ́ngbà títọ̀ òun ti mú túmọ̀ méjì dání táwọn nǹkan fẹ́ máa fi bú Ànábì. Ọlọ́run wá kọ́ àwọn tọ̀ pé ẹ̀yin ẹ má tún lo èdè nìmọ́ tẹ́ bá ti débẹ̀ ẹ lo ohun tó ṣe déédéé mọ̀kọ́ ẹni tó wà láàyè ẹ̀ òun náà ni òǹzúrú náà. Ẹ̀yin sọ pé òǹzúrú náà ẹ̀yin má sọ pé ráìnà. Bédè Lárúbáwá tí wàá lọ nìyẹn. Kí lórúkọ àfáà Ráfì àbí Ráfì ni Mustapha Ráfì kò mọ Ráfì kò mọ ra kò mọ pé bí Amru bin Ubayd olórí àwọn Mu'tazila ni ó gbọ́ èdè ó fàyà lákàá rẹ̀ sì mú gan òun náà mọ Ráfì bí kan pé orí ló fẹ́ wù mí orí bí àwọn ará àjàṣẹ́. tóun bá fẹ́ sọ̀rọ̀ èyí tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ wípé kò mọ rápè gbogbo bí tí ra bá ti wà yóò wá gbé kẹ́límà mí inú èdè Lárúbáwá tó ṣe déédéé tó yá pé tòmọ̀ kan náà ni. Allahu Akbar. Allahu Akbar. tó bá débi pé nazala alayna al-matar tí ò ní mọ ara gbẹ̀yìn ní pé tí wọ́n wá ṣe ẹ̀ á ní nazala alayna al-gays
àti géísù àti mọ̀tọ́rù ìtumọ̀ kan náà ni. ibi tí lárúbáwá kẹnu dénú ni ibi àwọn nǹkan kan wà tí wọ́n sì pé kò ní ìtumọ̀ kan náà ni wọ́n máa mú kẹlímẹ́ẹ̀tì oríṣiríṣi wá ni yóò ní àwọn words tó pọ̀ fún oríṣiríṣi nǹkan bọ́ bá yá sí pé ti ẹ̀yìn ìmúyàwó ló fẹ́ mú bákan náà tó bá yá pé ti oní ìjáàzì ló fẹ́ mú tó bá yá pé ti ìkílẹ̀ pé ti adìnẹ̀ni yún ló bá fẹ́ gbogbo àwọn làhájáàtù wọ̀nyí òun ló jẹ́ kí èdè lábáwá rich ju gbogbo èdè lọ yóò wá ṣòro fún èdè kan láti akọmọdéètì tí alukurani ń wí nìkan torí wọn ò rí ìṣìtò mi rò pé ṣe ń ọlọ́fíjá sí pé gbogbo túnmọ̀ èdè tí wọ́n bá tú alukurani sí wọ́n á ní ìtumọ̀ alukurani yìí o láti sún èdè láti sún àgbọ́yé rẹ̀ mẹ́ni kò gbé ntí ó ń wí mi irú ẹ máa wá rí ó ní àwọn kan wọn á sọ wípé alukurani wípé ẹ wo òun náà fẹ́ jọ bí ìwé ẹ̀sìn kan láti pé revision yìí pé tó bá débi Muhammad Ali Yusuf bó ṣe tú ó yàtọ̀ sí bí ẹnìkan ti tú bẹ́ẹ̀nìkan ti tú nínú Gẹ̀ẹ́sì ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ló fi já sí pé bó bá tú alukurani ó gbé Lárúbáwá ní sẹ́gbẹ̀ẹ́ báyìí ó wàá mú èdè tó fẹ́ fi tú ó wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ tó gbé sí ni ẹni tó bá ti gbọ́ Lárúbáwá yóò ti máa mọ̀ pé ìwọ mú kan nínú ìtumọ̀ mẹ́wàá tó wà fún wọ́ọ̀dì kan ẹni tí ó bá tú alukurani yóò gbé èdè alukurani yóò gbé lábá yóò gbé sẹ́gbẹ́ kan èdè tí ó wà fi tú náà yóò ṣe kí ni yóò gbé sí ẹ̀gbẹ́ kan látara bẹ́ẹ̀ ẹni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá fẹ́ ká tó gbọ́ lábá wáyé a máa mọ̀ pé nínú mẹ́wàá ìkan ni wọ́n mú. ẹgbà tí Yusuf Ali tó fẹ́ tú alukurani ó tú pẹ̀lú Gẹ̀ẹ́sì Shakespeare Gẹ̀ẹ́sì Shakespeare ló fi tú Gẹ̀ẹ́sì British ó yàtọ̀ nínú Britain náà nínú England tí gbogbo wọn jẹ́ English tó ń jẹ́ pé English land ni Gẹ̀ẹ́sì náà ni wọ́n fẹ́ sọ nínú ẹ̀ àwọn kan tún wà káàkiri láwọn ìlú míì tàbí tí wọ́n bá ń sọ Gẹ̀ẹ́sì wọn ò ní gbọ́ nǹkan kan Gẹ̀ẹ́sì náà sì ni kàtó wá sọ pé ara Irish táwọn bá ń sọ Gẹ̀ẹ́sì tiwọn ó yàtọ̀ sí Gẹ̀ẹ́sì Queen kátó wá sọ Amẹ́ríkà tó yá sí pé irúwó gìrì wa Amẹ́ríkà ní literature tiẹ̀ lọ́tọ̀ American literature ó ní lọ́tọ̀ wọ́n tún ń ṣe dẹ̀rásẹ̀ yún lọ́tọ̀ ni tó yàtọ̀ sí English literature tó jẹ́ ti kíni so nígbà tí Muhammad Ali Yusuf tó fẹ́ tú alukurani nẹ́mẹ̀tì orí agbẹ́rin Shakespeare Gẹ̀ẹ́sì British tí nǹkan kan ò lú òun ló fi tú àwọn míì wọ́n dé wọn láwọn fẹ́ simplify Gẹ̀ẹ́sì ní nítorí pé wọ́n gbọ́ mọ́ àwọn èèyàn gbọ́ wọn tiẹ̀ ló mọ́ torí THY
èwo lẹ́yìn ní bí wọ́n ti lò thy lord your lord nù ní you nù ní thou shall not kill kódà nù Bible gan èyí tí wọ́n fi tú pé you shall not kill àwọn èèyàn á fẹ́ lo tọ̀hún ní mọ́ nítorí pé wọ́n fẹ́ mọ̀mọ́ wọ́n fẹ́ simplify ẹ̀ rí i pé gẹ̀ẹ́sì ọ̀hún kan yoro lọ ni níbi yoro ẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀tọ̀ ní lóga computer language text language text message language Facebook language gbogbo ọmọ tó bá lọ jókòó ti Facebook language tó ṣe kí n tó bá lọ jókòó exam English yóò fẹ́ẹ̀lì lọ ní right ọ̀rọ̀ àwọn tó lọ ṣe wáyẹ́kì láìpẹ́ ìtàn èyí tó ṣe wọ́n tí wọ́n fi fẹ́ẹ̀lì lọ ní èyí tó ṣe wọ́n tí wọ́n fi fẹ́ẹ̀lì lọ rẹpẹtẹ níbi Gẹ̀ẹ́sì nù nígbà tó bá fẹ́ kọ you tó fẹ́ kọ before tó wá kọ b àti for ẹ̀rìn ó fẹ́ kọ great ó wá kọ gr8 ẹjọ Gẹ̀ẹ́sì lẹ́yìn wọ́n Gẹ̀ẹ́sì ṣe kọ́ nù ṣé bí Gẹ̀ẹ́sì ti kọ́ nìyẹn ẹ̀yìn ní failure ni irú bá ní ẹjá farabalẹ̀ bó ti rí yẹn ó ń yòrò ni ẹni tó lọ́n fẹ́ simplify tẹ́rìjámà kùránì ní tútú olófàá tí kálukú fi dìde tí kálukú fi ń tú tẹ́rìjámà ni lórí onítẹ́rìjámà dé ni òun náà ni Yorùbá èyí tí wọ́n ṣe ní Yorùbá Rabita Arab Muslim World League of Muslim League World àbí kí n lè pè the World of Muslim League tó Rabitatul Alamil Islami Amanatul Amma wọn ńgbà táwọn kan gbìyànjú tí wọ́n dìde tí wọ́n tú Kùránì wọ́n parí ẹ̀ wọ́n á gbé lọ Saudi wọ́n wá Rabita wá gbà ti Mẹ́kà ẹgbẹ́ ó gbà lọ wá kọ lẹ́tà ẹ pé kíní yìí òun ò ní síkọ̀ sí òun ò ní trust sí àwọn tí wọ́n tú yìí nítorí pé òun ò mọ̀ wọ́n òun ò mọ̀ báwo náà ṣe jíndò sí nínú èdè Lárúbáwá òun ò mọ̀ báwo ní ìmọ̀ wọn ti rí òun ò mọ̀ báwo àmọ́ àfáà tó ń mọ̀ nílẹ̀ Yorùbá náà ni Sheikh Adam torí mẹ́mbà ni bàbá ń bẹ̀ lọ́hùn wọ́n á kọ lẹ́tà sí bàbá kí wọ́n gbé gbogbo Kùránì yẹn kí wọ́n gbé padà pẹ̀lú lẹ́tà yìí kán lọ fi jíṣẹ́ fún Sheikh Adam ìgbà sí bàbá àgbà ni wọ́n á wò pé Kùránì káwọn tú àwọn èèyàn kan sì sọ fún bàbá pé kí bàbá ṣe tẹ̀fsírì kí wọ́n ṣe kí bàbá ní tẹ̀fsírì kí wọ́n èyí tàǹtù ní òun ló ti dá torí pé èyí tí èmi bá wílé ní pé tí mo kọ́ kalẹ̀ wípé èyí tí Kùránì wíre ń gbọ́ bá dọ̀la tí mímọ̀ dé tó tako nǹkan ni mo pe Al-Kùránì rọnù àbàbà bá ń tú báyìí yóò máa ṣe déédéé ìgbà tá a bá ń torí pé Kùránì ò ṣe é dè mọ́lẹ̀ Allahu yarhamuhu ni bàbá ò ṣe ṣe tẹ̀fsírì Kùránì bí Jàlálẹ́ ní nǹkan kan bí wọ́n ti ṣe àbí bá fa mi ńlẹ̀ ní Nàìjíríà yìí náà ti lọ ṣe tẹ̀fsírì now wọ́n á kọ lẹ́tà ní pé a mọ̀ ọ́ ní àfa tá a ṣe kíní yìí wá fún wa bá wa àmà wọn tí wọ́n àmọ́ ìwọ la mọ̀
wá tú Kùránì ní kó yẹ̀ wò kó gbọ́n bẹ́lẹ́bẹ́lẹ́ kó wá tún yẹ̀ wò kó sì tún tú kó sì ṣe tadqiq al-akhir tashih tadqiq gbogbo ẹ̀ bàbá kọ ìsípadà sí wọn wípé bẹ́ẹ̀ ni o lẹ́tà mo rí Kùránì mo rí níta fi ránṣẹ́ àmẹ́ṣẹ́ ni ó pọ̀ ju iṣẹ́ tẹ́nìkan lè dá lakin ja'atna an tariqin ghayri mubashir ọ̀nà tá a fi jìjọ sọ̀rọ̀ kọ́ ni ó gbà wá àmọ́ nígbà tí mo ti rí lẹ́tà yìí mo mọ̀ pé ẹ̀yin náà lẹ́kọ́ ṣùgbọ́n iṣẹ́ yìí pọ̀ ju iṣẹ́ tí ẹnìkan lè dárí sọ lọ àwọn àfáà mi kú o nílẹ̀ Yorùbá kì í ṣe mi nìkan ní àfáà o mo wá tọrọ pé mo fẹ́ àfáà méjì nílẹ̀ Yorùbá tí wọ́n lórúkọ tí wọ́n sì nípò àkọ́kọ́ nu wọn Sheikh Kamaluddin Al-Adabi radiyallahu ta'ala muassis Jam'iyyat Ansar al-Islam, the founder Ansar al-Islam. lẹ́yìn náà Sheikh Burhanuddin Sanusi Alaka rahimahullah lẹ́tà ní kọ́pì ẹ̀ wà lọ́wọ́ wa Burhanuddin Sanusi Alaka kóun náà àfáàní ó sì ń jẹ́ wàkílù rabitatul a'imma wal ulama biladi Yorùbá bàbá Sanusi Alaka nìbàdàn. àwọn méjèèjì ẹ yọ̀ǹda fún mi ká pera wa kúnra wa ń sì lọ bá wọn ń gba ìyọ̀ǹda àjíjọ bẹ̀rẹ̀ iṣẹ́ náà torí pé n tí ojú mẹ́ta bá wò nú Al-Qur'ani ó lálàáfíà ju n tí ojú kan wò lọ. èmi lẹ́kọ̀ọ́wé sí pé kí n tú àmọ́ mi ò ní dá tú torí pé mi ò dá nìkan ríra mi àwọn kan tún kù tẹ́yìn ò rí tèmi rí àwọn méjì ní ìtúnbọ̀ ntójú kan bá wò tójú mẹ́ta bá wò ó tayọ ntójú kan bá dáwò lọ. náà ni laqad talaqqayna risalatakumul muwarrakha 1/6/1392. mo gba lẹ́tà kan tí wọ́n déètì ní ọ̀dọ̀ yín ma'al profat مع بروفات ترجمة معاني القرآن الكريم إلى لغة Yoruba. Proofu àwọn nǹkan kan tí wọ́n ti tẹ̀ ìyẹn ni pé proofu tí wọ́n bá ń tẹ̀wé àwọn tí wọ́n ń tẹ̀wé máa tí mo ń wí tán pé ń proof ajifu sí mọ̀ Dr. Mumini àwọn tí wọ́n mọ̀ ń pọ̀ òtẹ̀nu ni wọ́n bá ní wọ́n ń gba proofu nǹkan kan wọ́n ti tẹ̀ bákan so mistake àti oríṣiríṣi láti rí di mistake tó bá wà ń bẹ̀ so èyí tí Quran táwọn ìmáàmù Augusto tí wọ́n gbé lọ yìí ìmáàmù Dindi àti Alhaji Ẹ̀sọ́ Àkànní tí wọ́n dìde tí wọ́n gbé lọ tí wọ́n ṣe tarjama yìí wọ́n ti tẹ̀ nínú wọ́n ti tẹ̀ pẹ̀lú typewriter so gbogbo kìíní ni wọ́n wá dá padà fún Sheikh Adam náà wá ń fèsì ẹ̀ wọ́n ni wa nufidu ma'alikum a máa fún yín nírò a máa jẹ́ kẹ́ láǹfààní láti mọ̀ pé annal profat pé gbogbo proof wọ̀nyí wa risala àti lẹ́tà tẹ kọ sí wasalatna an tariqin ghayri mubashirin ó wá bá wa ní ojú ọ̀nà kan tí ó lọ tààrà lọ́dọ̀ ẹni tá a ti gbà wa ghayri mawthuqin bihi a sì trust ojú ọ̀nà ni walawla risalatukum tí ó bá sí lẹ́tà tẹ kọ lé lórí ni ma qabilnaha Allahu akbar nígbà
وما تحملنا هذه الأمانة الثقيلة أسيني بيرو أمانة لا إلا والوري على أننا لوريك أواي نعلم أما بوجود تراجم يربوية للقرآن أما القرآن تي translate سيدي يوبا لغبا تبلغ 10 تفتو يرموا من مختلف الأشخاص لدعوين لطوطو بعضها حاضر في الأصوات أو أبقى من بينو لجا يباع تيوانتا وبعضها